ẹjá mọ̀ kíra wa fún ọjọ́ méjì mẹ́ta gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí àánú Ọlọ́run alààyè ní fi wálẹ̀ wàhálà ti dààmú ó kéré ó tóbi kò ní pàdé wa àní pàdé ẹ̀ àní sàgbákò àní kérésù lọ́nà àní rìn lọ́jọ́ tíbi ń pọ̀nà ìjáde ìwọlé wa kò ní méwu dání láṣẹ Èdùmàrè àkàndọ́ra kòǹkò ló kọ́ mi fẹ́ni tó ẹ̀ṣẹ̀ ń wò mí mọ̀ mí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ Àjàó Àrórè Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire àìrìnpọ̀ ní sọmẹ́jọ lófò bọ́ká bá síwájú tí sèbé tẹ̀lé kí òjòlá paramọ́lẹ̀ mọ́nàmọ́ná abèrùsóró àgbádú jomijòkè kí wọ́n máa wọ́ rúru bọ̀ lẹ́yìn ta ló tó bẹ́ẹ̀ tó lórí láyà láàrin ẹgbẹ́ ọdẹ tí ó dojúkọ wọn tàbí tí ó sọ pé bo ni wọ́n ń lọ ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu pé kàkà ká ṣiṣẹ́ lórí ìsopọ̀ kàkà ká ṣiṣẹ́ lórí ìrẹ́pọ̀ kàkà ká kún fóun ṣọ̀kan kàkà ká pa ìtọ̀pọ̀ kó lè bá a hó kàkà kírúláwọ́ panupọ̀ sọ́nà kan ọ̀tẹ̀ rìkí sí ìjàgbà là ń bá káàkiri àwọn ìlú kan wá rí gẹ́gẹ́ bí iṣẹ́ pé àwọn gbọ́dọ̀ fọ́ gbogbo ẹ̀ lójú ni o àwọn ọ̀dàbà gbogbo ẹ̀ jẹ́ ni o bí èèyàn bá wá fẹ́ bà nǹkan jẹ́ dandan ni kéèyàn ó gbé sórí òtítọ́ òṣùwọ̀n òtítọ́ òṣùwọ̀n òdodo òṣùwọ̀n tí ẹ̀rí ń bẹ fún Ọ̀yọ́ ò rí bẹ́ẹ̀ torí wípé kàkà kọ́mọdé pamíláyò ni àwọn ọmọ Ọ̀yọ́ ń lò àwọn ó ṣòjóró wọ́n wá ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ìtàn ayédèrú jáde ìtàn tí ò rí bẹ́ẹ̀ ìtàn tí ò sopọ̀ mọ́ra wọn ó ní wọ́n bẹ̀rẹ̀ sí fọ́n jáde lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n Ọlọ́run ṣeun Ọlọ́run má já igbó mú lórí bí wọ́n ṣe ń jáde tó àwọn èèyàn wọ́n kún fún wọn wọn ò sì gbá láàbọ̀ lọ́wọ́ wọ́n fún wọn ní ẹ̀tọ́ wọn tó jẹ́ tiwọn lórí ìtàkùn ayélujára damage control Ọ̀yọ́ lọ́wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n tó ń damage ara wọn síwájú àti síwájú sí ni ọmọkùnrin kan ń bẹ lórí òpó Facebook orúkọ rẹ̀ a máa jẹ́ Adédayọ̀ Victor arákùnrin ọ̀hún tí ó bá bú Ọọ̀ni yóò bú Ilé-Ifẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lọkùnrin sọ tá a máa padà sọ nípa rẹ̀ ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ lónìí ó ní àwòrán tá arákùnrin ọ̀hún gbé jáde tó sì kọ àkọlé sí ntọ́kọ rèé after the Kiriji war Ọọ̀ni DERIN OLOGBENLA was taken to the royal court of the Oyo Empire called Ọgbà Àkọ́kọ́ for his role in slave trading. He was made to commit suicide torí social media due to his immoral actions. Ọgbà Àkọ́kọ́ was the highest court across Yoruba land, presided over by the ALAAFIN. Okay. Number one tí a bá wo ọ̀rọ̀ tárákùnrin yìí sọ dáadáa nípa Ọọ̀ni DERIN OLOGBENLA lẹ́yìn Kiriji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ ni pé arákùnrin tó sọ̀rọ̀ yìí níbo ló ti rí tọ̀hún mú wá. Àkọ́kọ́ ni pé ẹlẹ́ẹ̀kejì ni pé kò sínú àkọọ́lẹ̀ ìtàn rí pé Ọọ̀ni kankan lọ sí Ọ̀yọ́ kò sínú àkọọ́lẹ̀ rí pé Aláàfin kankan wá sọ́mọ̀ Ọọ̀ni wá sọ́yọ́ because tán bá ṣòwò ẹrú Ọ̀yọ́ ló ṣòwò ẹrú jù káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. ńgbà tó wá sọ̀rọ̀ nípa Kiriji
tá bá sọ̀rọ̀ nípa àwọn Ọọ̀ni tó wà lórí àlééfà lásìkò ogun Kírìjí, tẹ́ bá rántí dáadáa, ogun Kírìjí ni àjàkẹ́yìn ogun wa ńlẹ̀ Yorùbá, ogun abẹ́lé wa ńlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ogun Kírìjí yìí ńlógun tó pẹ́ jù ńlẹ̀ Káàárọ̀ Oòjíire, torí pé ọdún 16 gbáko ni wọ́n fi jagun yìí. Kí ló bí ogun Kírìjí gan? Arákùnrin yìí ni yóò tì mí síwájú láti sọ̀rọ̀ nípa ogun Kírìjí níwọ̀nba. Now, mo wá béèrè pé tá a bá ní ká sọ̀rọ̀ nípa àwọn Ọọ̀ni tó wà lórí àlééfà lásìkò náà, a sọ ní Ọọ̀ni tó wà lórí àlééfà kó tó di, torí pé ogun Kírìjí bẹ̀rẹ̀ ní 1877. Now, Ọọ̀ni àkọ́kọ́ tí ń bẹ lórí àlééfà ńgbà náà títí di 1880 ó ní Ọọ̀ni Ayíkítí Ọ̀rárígbà àkọ́kọ́ tóun wà lórí àlééfà títí di 1880. Bákan náà Dẹ́rìn Ọlọ́gbẹ́nlá tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun jọba láàrin 1880 sí 1894. Now, ńgbà wo ni wọ́n parí ogun? Wọ́n parí ogun ní 1893. So 1893 tí wọ́n parí ogun, ilẹ̀ Yorùbá wà nínú ọ̀fọ̀. Ebi àtìyàn àtàjàkálẹ̀ àrùn gba ilẹ̀ Yorùbá ńgbà yẹn, because during that time àwọn èbó aláwọ̀ funfun ti gbàkóso ìjọba lórílẹ̀‐èdè nílẹ̀ Yorùbá. Wọ́n sign treaty ní 1886. Wọ́n sign treaty ní 1886. Then after treaty, kò sẹ́ni tó gbọ́wọ́ sókè sẹ́ni kankan mọ́, kò sẹ́ni tó láṣẹ lórí ẹnì kankan mọ́. So ibo wá lárákùnrin tí wá rí pé Dẹ́rìn Ọlọ́gbẹ́nlá Aláàfin sọ́mọ̀nà ẹ̀ pé kó wá, pé Aláàfin wá fọ́ọ̀sì Ọọ̀ni Dẹ́rìn láti gbẹ̀mí ara rẹ̀. Ẹ dákun ẹ̀yin òǹpìtàn, ẹ dákun ẹ̀yin arọ́kin, ẹ dákun ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa tẹ́ ẹ bí wa, ẹ̀yin tẹ́ tún bí àwọn tó bí wa ń bẹ láyé. Mo sì mọ̀ pé àwọn àgbà ń bẹ lọ́yọ̀ọ́. Ìkòkò ń ṣe súre o, àwọn àgbà kankan ò ní rí o. Tó bá wá bẹ̀rẹ̀ sí ní gúnyán, wọ́n wà máa gbáriwo. Àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ń rí lórí ìtàkùn ayélujára, wọ́n ń sọ̀pọ̀tì ẹni, wọ́n ń pè sákèsí. Ṣùgbọ́n tákàndọ̀rọ̀ Awikonko bá wá wígbó ló nǹkan, yóò wá dàbí ẹni pé odò ti gbọ́ ọmọ ọba lọ, a máa sáré kiri. Now, tá bá wò dáadáa, so Dẹ́rìn Ọlọ́gbẹ́nlá jọba láàrin 1880 sí 1894. Lẹ́yìn ẹ̀ ni Adélẹ́kan Olúbùṣe jọba ní 1894. Ó yá, tá bá wá wò dáadáa, ogun Kírìjí kí ló bí? Torí pé ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́, àlọ́ ní síwájú ìjà, orin ní síwájú ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ní sánmilé fógun. Ogun ló mọ wá ń fa ogun àṣẹ ìdúró, àtògùn ní wá sọlé dáhóró, àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn. Ogun yìí dédé bẹ̀rẹ̀ bí ọba ní nǹkan tó fà á. Kó tó di pa sọ̀rọ̀ débi ogun Kírìjí, ẹ já sọ̀rọ̀ àbí ká tó sọ kí ló bí ogun Kírìjí gan. N tó bí ogun Kírìjí, ìjẹgàba ńlá kọ́kọ́ n tó bí. Immediately after the fall of Ọ̀yọ́ Empire, tẹ́ bá gbàgbé, ìran Yorùbá jagun fódìdí ọdún 73 ogun abẹ́lé, 73 years la fi jagun abẹ́lé. Kí ló bí ogun abẹ́lé? Supremacy àti dominance ni. Ní kété tí Ọ̀yọ́ ti ṣubú gbà,
ńlá àwọn ìlú tí wọ́n rò pé àwọn lágbára ni wọ́n ti ń fi agbára rí àwọn ìlú tó wà nítòsí ọ̀dọ̀ wọn jẹ, ni wọ́n ti ń kó àwọn ìlú kan sábẹ́ àkóso wọn. Lára wọn ni ìlú Ìbàdàn wà, torí pé agbára ti ṣípò padà sí Ìbàdàn. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọpẹ́lọpẹ́ Ìbàdàn là ń wí lọ́wọ́ ogun Fúlàní tí ìbá ti jalè Yorùbá tán. Ìbàdàn nìkan kọ́, Ìjàyè gbìyànjú, torí pé ajá ò ní rorò kó sójúlé méjì. Ìhà kan là á forí wọ́ lọ́rọ̀ ogun. Ìbàdàn dojúkọ apá àṣàlẹ̀ ń bí láti dá àwọn Fúlàní padà. Àwọn Ìjàyè ló dojúkọ apá òkè títí dódò Ògùn láti dá àwọn Fúlàní padà. Oríṣiríṣi ogun tó gbóná gangan ní Ìjàyè jà tí wọ́n ṣẹ́. Ta ló gbàgbára lọ́wọ́ Ìjàyè? Ìbàdàn ni. Ọ̀nà wo wọ́n fi rìn? Ìwọ ọ̀dàlẹ̀ wo ní Ọ̀yọ́ hù nínú ogun Kírìjì? Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Èmi ìbá pé kẹ́ ẹ mú kàlẹ̀ tó, kẹ́ ẹ mú tọmọ, kẹ́ ẹ mú Táìkú ti ṣe baálẹ̀ lọ́rọ̀. Ṣé ẹ gbàgbé? Mo ní lẹ́yìn ìṣubú Ọ̀yọ́, immediately after the fall of Ọ̀yọ́ Empire, Ìbàdàn dìde. Ṣé ẹ mọ̀ pé ìràwọ̀ kan já ìràwọ̀ kan dìde ni? Ìṣubú ẹnìkan nìdídí ẹlòmíì. Ìbàdàn dìde pẹ̀lú agbára. Ìbàdàn tó dìde pẹ̀lú agbára, ọmọ Ìbàdàn kọ́ ni gbogbo wọn ò, kì í sọmọ bíbí Ìbàdàn gbogbo wọn ò. Àwọn alágbára ni wọ́n ríra jọ síbẹ̀. Ọ̀rọ̀ ń dàbí pé ọdẹ ni mí, mo bá ìgbà tí mo sọdẹ lọ sókè Ògùn, mo bọ́dẹ kan pàdé ń bẹ, ó sì gbójú ó gbónu torí tán bá pàdé ara wọn nínú igbó. Láyé ìgbà náà, àwọn ọdẹ máa ń dẹgbó fódìdí oṣù kan tí wọn ò ní wálé, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn á náà lọ gbó ọba, wọ́n rí ìdẹ̀gbẹ́ ń bẹ̀, gbogbo ẹran tán bá pa wọ́n máa kún, wọ́n máa yán, wọ́n máa kó jọ. Tán bá pàdé ara wọn ń bẹ̀, wọ́n á dẹ́mu, wọ́n á jọ ṣeré, kò ní já wọn nìkan, ìyẹn gan máa ń jẹ́ kí wọ́n tún pẹ́ sí i. Eléyìí ò ní alágbára fi pọ̀ ń Bàdàn. Nínú àwọn alágbára tí ń bẹ ń Bàdàn, Arọ́mọfẹ̀ ń bẹ, Balógun Ọdẹ́rìnlọ tá à ń sọ yìí, ń bí Ìlọrin ló ti wá, ń bí Ifẹ̀ náà ti lọ sí Ìlọrin. Tó bá tásìkò tá a sọ̀rọ̀ nípa Ọdẹ́rìnlọ, a sọ̀rọ̀ nípa ẹ̀. Now, Ìbàdàn dìde, oríṣiríṣi ogun ló ti wáyé. Ṣé ẹ gbàgbé ọdún 1835 ńlọ̀yọ́ ṣubú, ọdún 1840 ńlọ̀gùn Jálumi wáyé. Ogun wo là ń pè lógun Jálumi? Gbogbo àwọn nǹkan tó líìdì sí ogun Kírìjì ni mò ń gbìyànjú àti sọ yìí o. Ogun Jálumi wáyé, ńbo lógun Jálumi ti wáyé? Kí náà dé tán fi ń pè lógun Jálumi? Ogun Jálumi wáyé ní agbègbè Ọ̀fà, láàrin Yorùbá àti Fúlàní, tàbí ká sọ pé àwọn jagunjagun lẹ̀ Ìbàdàn àti Fúlàní. Àwọn Ìbàdàn gba bí wá, àwọn Ìjàyè gba bẹ̀ hun. Afárá tó wà lórí odò Ọ̀tìn ńlá àwọn Ìbàdàn já mọ́ àwọn ogun Fúlàní tí wọ́n fi kó sómi tán fi rì sómi ni wọ́n fi pè lógun Jálumi. Lọ́dún that was 1840. Now, ní 1855 nígbà tí Ọ̀yọ́ àti Ìbà ti ń dìde, Ìbàdàn, Ìjàyè àti àwọn ìlú kéékèèké kan wọ́n wá pè pàdé. Ṣé mọ̀ wípé Ìbàdàn wà lóyà tó Àtìbà to some length. Àwọn Ìbàdàn ló orchestrate meeting.
nbi tọ́rọ̀ dé yìí ẹ jẹ́ ká sì fi Ọ̀yọ́ ṣe capital kí àwọn ìlú tó kù kí wọ́n máa mú ìsákọ́lẹ̀ wá fún Aláàfin. Mo rántí pé Kúrúnmí Ìjàyè wà nínú ẹni tí ò bá lára mu. Bákan náà làwọn Ẹ̀gbá, bákan náà làwọn Ìjẹ̀bú. So àwọn ìlú tó kù mú ìsákọ́lẹ̀ wá lábẹ́ bí wọ́n ti jọ ṣàdéhùn yẹn náà. Ìbàdàn tó sọ wípé káwọn ìlú ọmọ mú ìsákọ́lẹ̀ wá, Ìbàdàn gangan náà ò mú ìsákọ́lẹ̀ lọ o. Torí pé Ìbàdàn operate independently fúnra lára wọn, àwọn gangan yan àwọn ajẹ́lẹ̀ tiwọn. A lè sin rí olórí káwòdì ó gbé tẹni lọ, àwọn náà láwọn ajẹ́lẹ̀ tiwọn. Àwọn ajẹ́lẹ̀ Ìbàdàn sì pọ̀, ibi tí Ìbàdàn dẹ̀ dojú àwọn ajẹ́lẹ̀ rẹ̀ kọ gan-an Ọ̀yọ́ ò lè rí nǹkan kan gbà ń bẹ̀. Àwọn ajẹ́lẹ̀ Ìbàdàn ṣiṣẹ́ dé Èkìtì, wọ́n ṣiṣẹ́ dé Àkókó, wọ́n ṣiṣẹ́ dé Jẹ̀ṣà, dé àwọn apá abìkan Jẹ̀ṣà. Kò ṣẹlẹ̀ tó iṣẹ́ délé Ifẹ̀ ń bẹ̀. Nínú ogun Kírìjì gangan Ifẹ̀ ò sí nínú àwọn tó jagun. Ogun Kírìjì à ń sọ̀rọ̀ nípa Èkìtì. Ogun Èkìtì parapọ̀ gangan ni. Ìró ìbọn tán lò ń bẹ̀ ni ó sọ di Kírìjì, à ń bọ̀ ń bẹ̀. Èkìtì, Àkókó, Ìjẹ̀ṣà àtàwọn ìlú tó wà àti gómìnà, àwọn yẹn ni wọ́n ń pè ní Èkìtì parapọ̀, ogun Èkìtì parapọ̀. Ìdí ni pé ogun Èkìtì parapọ̀ ńlọ yẹ kíran Yorùbá ó lò ní ìsìn káàdì Yorùbá parapọ̀. Lóòótọ́ ó ní ìjà orogún ń bẹ láàrin gbogbo wa, kò sì yẹ kí ìjà orogún kankan ó sí, torí pé àwọn nǹkan kan ń bẹ tó so gbogbo wa papọ̀. N tó so wá pọ̀ ó pọ̀ ju nǹkan tó tú wa ká lọ. Tàbí ká sọ pé n tó so wá pọ̀ ó pọ̀ ju tó so wá dọ̀tá lọ. N tó so wá pọ̀ ni orúkọ tá à ń jẹ́. Bí wọ́n ṣe ń jẹ́ Déwálé lọ́yọ̀ọ́, náà ń jẹ́ Déwálé ńbàdàn, náà ń jẹ́ Déwálé lẹ́kìtì, náà ń jẹ́ Déwálé lọ́wọ̀, náà ń jẹ́ Déwálé lákòókó, náà ń jẹ́ Déwálé lóǹdó, náà ń jẹ́ Déwálé ńlẹ́fẹ̀. Fáyẹmí, Fáṣekínní kan ó wà káàkiri. Fáyẹmí ń bẹ lẹ́kìtì, Fáyẹmí ń bẹ lóṣogbo bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn. Lára ń tó so wá pọ̀ ní ìmúra wa, lára ń tó so wá pọ̀ ní èdè wa, lára ń tó so wá pọ̀ lóúnjẹ tá à ń jẹ, lára ń tó so wá pọ̀ ní gbogbo àṣà wa. Gbogbo àwọn ìyẹn ló yẹ ká ṣiṣẹ́ lé lórí, kì í ṣe iná ogun ọ̀tẹ̀ tí Ọ̀yọ́ tún dá kalẹ̀ yìí tó jẹ́ pé náà ni yóò tún padà consume wọn. If care is not taken, tán báyìí ti padà lójú ọ̀nà. Gbogbo àwọn ọmọ tó wà lórí ìtàkùn ayélujára ẹ̀ kàn pè wọ́n, bí wọn ò bá tó bá jẹ́ pà ìríṣẹ́ ṣe ní ṣe wọ́n, kí wọ́n pè wọ́n kí wọ́n fún wọn níṣẹ́ kán bá wọn wáṣẹ́ ní tí wọ́n ra POS fún. Kó jókòó sínú ṣọ̀kan kó máa sọ̀rọ̀ ajé ẹ̀ jẹ́jẹ́. So ìyẹn ogun Èkìtì parapọ̀ ni ìyẹn náà ń pè lógun Èkìtì parapọ̀. Now gẹ́gẹ́ bí mo yẹ sọ, àwọn Ẹ̀gbá Ọ̀gbà Kúrúnmí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ o, tí ọ̀sán sákọ́lẹ̀ tó kọ tí ọ̀gbọ́n sí o. Àwọn Ẹ̀gbá support ẹ̀, Ìjẹ̀bú support ẹ̀. Ṣé ẹ gbàgbé pé wàhálà tí àwọ̀ yẹn ń ló mú Ìbàdàn gbógun ti Ìjàyè. Ìbàdàn gbógun ti Ìjàyè, wọ́n sì rẹ́yìn Kúrúnmí lọ́dún 1862. Ìbàdàn jẹ Ìjàyè tútú lọ́dún 1862. Before then, àwọn kankan ti ṣẹlẹ̀ síwájú. Àwọn ajẹ́lẹ̀ Ìbàdàn tí wọ́n ń káàkiri ní tó bí ogun Kírìjì rèé o. Àwọn ajẹ́lẹ̀ Ìbàdàn tí wọ́n ń káàkiri, ṣé mọ̀ pé ogun Kírìjì tá à ń wí yìí
Fábùnmi Òkèmẹ̀sí ló bẹ̀rẹ̀ rẹ̀ kó tó di ti Ògèdèngbé Agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà tó ní ìrírí ogun ju Fábùnmi lọ. Fábùnmi ò déédéé bínú. Ọ̀nà tí àwọn Ẹ̀gbá gbà tí wọ́n fi gbara wọn lọ́wọ́ Ọ̀yọ́, àwọn ajẹ́lẹ̀, ṣé mọ̀ pé àwọn ajẹ́lẹ̀, iṣẹ́ àwọn ajẹ́lẹ̀ ìní láti wá kó ń tẹ́ ẹ ní. Wọ́n á lọ bá fẹ́ jẹlé rẹ, ọba fẹ́ jẹlé rẹ, ọba fẹ́ gba nǹkan kan. Bí ẹ bá ní sùnlé ẹ kó ta, ọ̀gẹ̀dẹ̀ ẹ kó ta, ewúrẹ́ ẹ fún wọn, adìẹ ẹ fún wọn. Kí wọ́n tó lọ kú tọba fọ́ba, wọ́n kọ́kọ́ jayé alábátá dáadáa. Wọ́n lè pé kíyàwó yín ó gúnyán fáwọn. Wọ́n lè pé ẹ̀yìn yín làwọn ó ti máa jẹun. Wọ́n lè pé kí ìyàwó yín ọmọ nu àwọn lóúnjẹ, kọ́kọ́ ọmọ fátẹ́gùn sáwọn. Ayé alábátá làwọn ajẹ́lẹ̀ máa ń jẹ. Àwọn ajẹ́lẹ̀ yìí ń lọ wá àráàsì ìyàwó Fábùnmi. Eléyìí ló ń wá gbarata, gbogbo àwọn ajẹ́lẹ̀ yẹn ló pa. Irú ilé ọ̀sẹ̀lẹ̀ rí, ó ń sí ọba, ó ń sí ọba. Yorùbá sọ pé àyè mú ń sí ọba, àbí? Fábùnmi ò mú ń sí ọba lásán, ó pa gbogbo wọn. Ìyẹn wá ru ìbínú Ìbàdàn sókè pé àrífín mà pọ̀ o, tá ń dánrú ẹ̀ wò. Wọ́n ó kóra jọ pé kán lọ sọ́mọ̀ Fábùnmi ní ló bí àwọn wàhálà yẹn. Torí pé lọ́dún 1859 lẹ́yìn ikú Aláàfin Àtìbà, Ìbàdàn wà nínú àwọn tí wọ́n ran ọmọ ẹ̀ lọ́wọ́ láti dépò bàbá rẹ̀ láti jọba. Ìsákọ́lẹ̀, àwọn Kúrúnmí ọ̀sán, àwọn Ẹ̀gbá ọ̀sán, Ìjẹ̀bú ọ̀sán ńlọ fàjà tí Ìbàdàn fi kọlù Ìjàyè, tán fi ṣẹ́gun Ìjàyè. Ó dáa, ǹjẹ́ wàá mọ̀ wípé bá mi nàmọ̀ mi ò dénú ọlọ́mọ o. Ìjàyè tí wọ́n ṣẹ́gun yẹn, ìlú ìyá Aláàfin tí ń bẹ lórí àlééfà ni. Òun tó kanrú ọ̀tẹ̀ sínú síbàdàn. Kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀tẹ̀ ò lè tán ní Ọ̀yọ́ láéláé. Ọ̀tẹ̀ gba Ọ̀yọ́ lábẹ́lẹ̀, Ọ̀yọ́ sọ̀pọ̀tì Èkìtì parapọ̀ against Ìbàdàn. Ẹni tẹ́ ń gbìjà tẹ́ ẹ fẹ́ràn, ẹ fẹ́ káyé wọn dá. Bọ́n bá tiẹ̀ wá kógun jà wọ́n pé ń tẹ́sí ṣe ìsìnkú díẹ̀ káàtó ìlú ìyá mi ni, kí wọ́n sọ kán parí ẹ̀ láàrin ara wọn. So ìyàwó ọmọọba Fábùnmi ni wọ́n rọ fáńdù, wọ́n ní wọ́n àráàsì ẹ̀. Àráàsì ń túmọ̀ sóríṣiríṣi nǹkan. Ó ṣe ṣe kí wọ́n nà, ó ṣe ṣe kán fipá bá lò pọ̀. Torí tí yóò mú yàn tí yóò fi pa gbogbo àwọn tán wá ní tí wọ́n ṣe lágbára. So tó ń tẹ́nu ẹ̀ òun náà ni àwọn Ìjẹ̀ṣà, àwọn Ìbàdàn, because wọ́n wúri gẹ́gẹ́ bí àrífín. Gbólóhùn ló bí ogun Kírìjí o. Gbólóhùn ọ̀hún ẹnu Ààrẹ Látòsà ló ti jáde. Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà, ẹnu ẹ̀ ló ti jáde. Ó ní lọ́jọ́kọ́jọ́ ẹ̀yin Èkìtì, ẹ̀yin ni ìyàwó wa, ẹ̀yin ni iṣu wa, ẹ̀yin lẹ́rú wa. N tó bí Èkìtì nùnù tí wọ́n fi wò wípé ṣé náà like this go dédé, ṣé bí ó ṣe máa lọ náà lélẹ́yìí, ṣé bá ṣe máa bá lọ rèé. Náà fi solicite, náà fi consult àwọn ìlú tó kù bí Àkókó,
Ìgbómìnà, Ìjẹ̀ṣà, gbogbo wọn sì dá wọn lóhùn. Bí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní reject Ajẹ́lẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn Ajẹ́lẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn Ajẹ́lẹ̀ kúrò ní territory wọn. Páwọn ò fẹ́ rájẹ́lẹ̀ ní territory àwọn mọ́. Ibi tó gun Èkìtì Parapọ̀ ti bẹ̀rẹ̀ nu. Fábùnmi Òkèmẹ̀sí. Òkèmẹ̀sí wọ́n ti bẹ̀rẹ̀ ogun Kírìjì, ìgbàjọ wọn parí ẹ̀ sí. Ẹ jẹ́ kí n sáré gba ìṣẹ́jú méjì lọ́wọ́ yín tí n bá padà dé ká tẹ̀síwájú. Níbi tí mo ti dánu dúró yìí náà ni wọ́n ti tẹ̀síwájú. Ẹ ṣé pọ̀. ALAAFIN Pro Limited, ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé, wọ́n tún bá ní kọ́lé, ọ̀gá ni wọ́n jẹ́. SÍGBÁ Gold Farm Estate, kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa, Treasure Homes, ara ẹ̀rí iṣẹ́ wọn ni. ALAAFIN Pro Limited, ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé, àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀, ilé gbígbé, ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko. Àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaja, 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira. Wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá, 50 million naira wọ́n gbé kalẹ̀. Bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà, 17.5 million naira ní. Bóyá tó lóhun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn, àǹfààní ńlá láti sílẹ̀ ní SÍGBÁ Gold Farm Estate tó jẹ́ ti ALAAFIN Pro Limited. Plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀, 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀. Mr. Olúṣọlá, ẹnu oníkan láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi. Ẹ ṣàlàyé SÍGBÁ Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what ALAAFIN Pro stands for. Through SÍGBÁ Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. Ọ̀rọ̀ lẹ ti gbọ́n, àsùngbàgbé òní kan mi, ó yá ní mọ̀nà wá. Ẹ máa pe ALAAFIN Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326. ALAAFIN Pro Limited, òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá, professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún, tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́.
ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ yá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-330-34777 080-330-34777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ọ̀yá ẹ káàbọ̀ padà ṣé ẹ gbàgbé pé ọ̀rọ̀ ogun Kírìjì ńlá sọ là ń sọ lọ́wọ́ ó sì ní nǹkan tó ṣokùnfà rẹ̀ nǹkan kan ní ṣàtọ́kùn fún nǹkan kan. Having said that èmi nígbàgbọ́ pé yóò tàn mọ́lẹ̀ díẹ̀ sí àwọn nǹkan kan sí ọ̀pọ̀lọpọ̀ wa ìrètí àti ìgbàgbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti gbọ́ Kírìjì ogun Kírìjì rí ṣùgbọ́n tá a mọ nǹkan tó ṣokùnfà rẹ̀ tàbí bó ṣe lọ tí wọ́n bá sọ pé wọ́n jagun fódìdí ọdún 16 lójoojúmọ́
kí làwọn èèyàn tí ń jagun ọmọ jẹ àwọn àdúgbò tí wọ́n ti ń jagun ṣé wọ́n ò lè dáko ń bẹ̀. lópin ogun ọ̀hún ta ló ṣẹ́gun mi láǹfààní àti sọ wípé kò sí ẹni tó ṣẹ́gun kò sẹ́ni tó fìdí rẹmi nínú àwọn méjèèjì torí wípé ẹnìkan kan ò rẹ́rù kó ẹnìkan kan ò rẹ́rù kó àkọọ́lẹ̀ ìtàn kàn fi lẹ̀ pé àwọn tí wọ́n lọ ojú ogun ọ̀hún wọ́n máa lé ní 100,000 kò sẹ́ni tó lè ṣàkọsílẹ̀ iye èèyàn tó kú ṣùgbọ́n ọ̀tún ọ̀gbàfọ́ sí òsì ọ̀gbàfọ́ tún kí wá ló dé tí Ìbàdàn rí àwọn ìlú tó kù sẹ́ tí wọn ò rí Èkìtì parapọ̀ sẹ́ àwọn Èkìtì parapọ̀ wọ́n lo Òkè Mẹ̀sí láti jà látòrí òkè wọn ti ń tú nǹkan lẹ̀ sí Ìbàdàn ìyẹn fún wọn láǹfààní tó pọ̀ ṣùgbọ́n gbà tó dá àyè kan ọ̀tẹ̀ yí Ìbàdàn po Ẹ̀gbá ń bì kan Ìjẹ̀bú ń bì kan àwọn Ọ̀yọ́ ń bì kan látàrí pé wọ́n rèé pé Ìbàdàn kógun ja ìlú Ìjàyè tí wọ́n pè nílùú ìyá Aláàfin nígbà náà. ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ wọn ti gbé kí wọ́n parí ẹ̀ because àwọn èèbó tí wọ́n máa observe ogun àwọn yẹn ti wà ń bẹ̀ tipẹ́ in tí wọ́n wá yìn tí wọ́n ń pé ó ń dún kìrìjìm ọ̀nà tí wọ́n ń gbà ṣòwò ẹrú ọ̀nà tí wọ́n ń gbà ṣòwò ni wọ́n gbé gbà wọlé sí Èkìtì láti Benin látọ̀dọ̀ àwọn èèbó náà ni àwọn èèbó tí wọ́n ń rajà lọ́wọ́ wọn náà bá wọn gbé wá báwọn Èkìtì bá ti yìn tó kìrìjìm Ìbàdàn gbọ́rú ẹ̀ rí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire máa rò pé láti ìgbà tí ìran Yorùbá ti ń jagun pé ìbọn la fi ń jagun irọ́ o gbogbo ogun ni wọ́n fi ọ̀kọ̀ jà gbogbo ogun náà fi ọfà jà gbogbo ogun náà fi àdá jà kí ìbọn ó tó dé àwọn nǹkan kan ni wọ́n kọ́kọ́ fi ń jà o kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní po irin igi ni wọ́n fi ń ṣe ọfà wọ́n gbẹ̀nu igi ṣómṣóm ó ń tàn ó jòrókù ni lílé tó túmọ̀ sí pé àwọn ìyá ńlá bàbá ńlá bàbá wa wọ́n ti la oríṣiríṣi ìṣòro kọjá wọ́n ti la oríṣiríṣi ìnira kọjá torí ká lásìkò ìgbógun abẹ́lé ìgbógun Kírìjì wọ́n bí èmi àti ẹ gbogbo ẹnu tá à ń lè bèbè lórí ìtàkùn ayélujára ẹ ò ní wáyé kò ní ṣẹlẹ̀ so lẹ́yìn ikú Látòsà ní 1885 torí pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè ló ti wá pé kan parí ẹ̀ kí wọ́n parí ẹ̀ but àwọn Èkìtì làwọn ò trust Ìbàdàn àwọn ò lè gbà wọ́n gbọ́ àwọn ò lè jókòó àjọsọyépọ̀ pẹ̀lú wọn so to the best of my understanding ńgbà tó di 1886 ni wọ́n sign treaty 1893 ńlè bọ́ aláwọ̀ funfun gba wọ́n jẹ gàba ń gbàkóso wọ́n control gbogbo ilẹ̀ Yorùbá àkàndọ̀ ọ̀rọ̀ Awíkonko àjáwọ̀ ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ọmọ tó pèrè ní Victor Adédèjì ni ó gbé mi wá o ọmọ Adédayọ̀ Victor
n ló gbé mi wá o fáwọn àgbà Ọ̀yọ́ ẹ̀yin náà wà lórí ìtàkùn ayélujára ẹ wo àwọn nǹkan tí ń ṣe kẹ wá ṣàṣàrò lórí ẹ̀ kí ni aburú tí yóò mú wọlé kí láǹfààní tí yóò mú wọlé sáǹfààní ń bẹ nínú nǹkan tó ń ṣe àwa tó kù tá ń sọ̀rọ̀ ìtàn là ń sọ o mi mẹ́lòmíì o kò tí ì sọ́jọ́ tí mo jáde tí mo ṣépè fọba kan tàbí tí mo sọ pé báyìí ni yóò ṣe rí f'Aláàfin ẹ pé ọmọkùnrin yìí ẹ kì í nílọ̀ ẹ fi wé ọmọ ọmọ létí lóòótọ́ àwọn ìgbésẹ̀ kan ò jọ àwa lójú tọ́ra àti sọ tẹ́lẹ̀ wípé ẹ̀jẹ̀ Oòduà ó ti bùṣe lọ́yọ̀ọ́ kò tó nǹkan kan mọ́ so irú àwọn ọmọ báyìí a rí wọn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ àwọn àtọ̀húnrìn wá ẹ̀jẹ̀ Fúlàní ẹ̀jẹ̀ Nupe ẹ̀jẹ̀ Bọ̀gú ẹ̀jẹ̀ lẹ̀jẹ̀ ń jẹ́ o so Ọlọ́run nínú àánú ẹ̀ yóò ṣàánú gbogbo wa o yóò wà pẹ̀lú wa o àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ wa kan dọ́ra kòǹkò ẹ̀jẹ̀ òun fi ẹ̀yin èèyàn mi lẹ̀ pẹ̀lẹ́lẹ̀ yìí ẹ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàárọ̀ òjìrì òní wọ́mi orílẹ̀-èdè lẹ̀ káàárọ̀ òjìrì òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajíwá ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Wow.